Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV Housewarming. Bí òṣèlú tiwa ṣùgbọ́n president tuntun sọ wípé òun kì í ṣe president Yorùbá nìkan president gbogbo tribes tó wà Nàìjíríà nípa bẹ́ẹ̀ unity táwọn ń fẹ́ yẹn káwọn ló fi ṣe example yàtọ̀ sí pé Regina jẹ́ colleague tí wọ́n wá tẹ̀ tí ń lé láti rán láti bí ọdún bíi mélòó kan ṣùgbọ́n tọ́lọ́run kò sáyẹ̀nsì astrọ́gù títí ọmọ yẹn fáìn débi pé ó tún ní discipline recently yín ká kọ̀ọ̀tù pé mi pé Igwe má débẹ̀ o mo ní tó bá gbà fún ẹ kí n kú ọmọ tí ò ní gbà discipline pọ̀ so nípa bẹ́ẹ̀ àwa wà òbí lẹ́yìn láti wá bá ṣe àgbẹ̀yẹ ilé náà kò ní wó kò dé ní ìtàjẹun ọ̀rọ̀ ìyànjú kan ojú wípé iṣẹ́kíṣẹ́ tí wọ́n bá ń ṣe wọ́n fojú kéré ọmọ kankan àwọn kéékèèké tán ti kọ́lé bí ìpọ̀ rẹpẹtẹ tọ́lọ́run fún ní orí ọ̀fẹ́ àwọn àgbàtà ti kọ́ tiwa náà ní wó àwọn kéékèèké lọ́kùnrin àti lóde táwọn náà kọ́ ẹnikẹ́ni kò ṣe kí ni o kò ṣe fojú fò o lè fojú nínú ẹ̀ òun tó máa jẹ́ irú kíblanzi ọ̀pọ̀ onífújì náà ló kọ́lé sárége àjà ló kọ́ tiẹ̀ sí ọ̀pọ̀ kọ́ tiẹ̀ sí Kẹjà ọ̀pọ̀ kọ́ sí everywhere tọ́wọ́ ẹgbẹ́ wọn fojú ròun náà pè ní kò ní kọ́ sájà àwọn tó fojú wò pé kí ni ọ̀pọ̀ nínú wọn náà arígbájọ́ nílé wọn wà. ṣùgbọ́n ní ọlẹ́ tí mo kàn máa sọ ọ́ ní pé gbogbo ṣẹ́tẹ́lì bọ́ọ̀dì máa ń ṣe má sọ wípé ta lọ́mọ o mọ nǹkan tọ́mọ náà máa di lọ́la. Regina wọn ò ní ta ilé yẹn láti fi wo àìsàn fún ẹ lágbára Ọlọ́run aláàánú jùlọ kò sì ní jẹ́ àkọ́mọ́ ìbámu kí n má kọ́lé kò ní bọ́ lẹ́nu ní Ọlọ́run. Àmìjọ́ òde ní jẹ́ ti gbogbo wa. Àmín. Àfojú nínú ẹnìbọ̀dì. God be with everyone. Amen. Thank you.
Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV. Was Swoby?